fún ẹ̀yin tẹ́ ní ìdààmú nípa àìlówó lọ́wọ́, ẹ̀yin tẹ́ ní ìdààmú nípa àìlówó lọ́wọ́, tí wàhálà ti pọ̀ ju iṣẹ́ yín lọ, tẹ́ ń ṣiṣẹ́ bí erin, tẹ́ ń jẹ̀jẹ̀ ìlérí, tọ́nà dẹ̀ ń dí, tẹ́ bá ti fà ń bí gbèsè ni, bẹ́ẹ̀ fà á lọ́hùn gbèsè ni, ẹ tún gbọ́jà kalẹ̀ ẹ tún rẹ́ nira. Ẹ lọ fá irun orí yín, tẹ́ bá ti fá irun orí yín tán, ẹ mú irun yẹn, irun tẹ́ fá yẹn, Allahu Akbar, ẹ wò, ẹ lọ ra ẹ̀kọ, odidi ẹ̀kọ kan tó jẹ́ ẹ̀kọ eléwé, ẹ wá mú ẹ̀kọ inú rẹ̀, ẹ fi sínú abọ́ kan, ẹ dè, ẹ wá lọ fá irun orí yín, tẹ́ bá ti fá irun orí yín, ẹ kó lé sínú ẹ̀kọ yẹn, sínú ewé yẹn, ewé tẹ́ ti mú ẹ̀kọ kù yẹn, ẹ fá irun orí yín, ẹ kó sínú ẹ̀. Ẹ wá wá orí ọká tó bá tóbi, owó tó bá ń fẹ́, bó bá ṣe ń fẹ́ owó sí ni o sì lọ wá orí ọká. Wá wá orí ọká tó bá tóbi, kó wá wọ líìlí, wá mú orí ọká yẹn fi sínú awọ líìlí yẹn, kó wá fi lé irun yẹn mọ́lẹ̀, kó wá dì í bígbà tá bá di ẹ̀kọ padà, kó sù bígbà tá bá sù ẹ̀kọ, kó wá fi sínú agbada, kó fi odidi atare kan kó fi lé, kó jó. Tó bá ti jó tán pátápátá, tó lọ tó kúnná tó dàbí powder, wá mú. Tó bá ti mú, ẹ̀kọ tó kọ́kọ́ sí kù nínú ewé yẹn, wá bu omi sí, kó fọ́ ẹ̀kọ yẹn ní tútù, fọ́ ẹ̀kọ yẹn ní tútù, gbogbo ohun tó jó yẹn wá dà sí, kó gbé mu lẹ́ẹ̀kan náà. Ní ayé tó fi kú òǹbẹ àṣírí rẹ̀ ò ní tú mọ́. Àwọn obìnrin mọ̀ pé bó làwọn ṣe máa ṣe báyìí, sáwọn wàá fá gbogbo orun orí àwọn ni. Ẹ mọ̀ wọ̀rì, yín fún yín lóògùn egbògi táyì náà lè máa ṣe, tó sì máa ṣiṣẹ́ lára yín, tọ́nà máa là fún yín, máa fún yín. Ìyẹn jẹ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé nínú ọ̀rọ̀ mi. Màá fẹ́ yín náà o. Èyí náà obìnrin náà lè ṣe, ọkùnrin náà lè ṣe, tọ́nà bá dí táti jẹ àti mú bá le. Ẹ̀kún so lèyàn máa ń lò ó, ẹ̀kún so lèyàn máa ń lò lọ́dún. Ṣùgbọ́n tó bá fẹ́ wá gbé ẹ̀kọ yẹn mu, o lè ṣàdúrà sí, kó wá sọ wípé níjọ́ tí a bá fá irun ni irun orí hù o. Bí irun ṣe ń hù, ibi títí ń wá, kò sẹ́ni tó mọ̀. Ibi tí àṣírí mi ó gbà máa bò, Ọlọ́run má fi hàn ọmọ aráyé, má fi hàn ẹ̀dá èèyàn kankan. Àdúrà rẹ gbà nìyẹn. Ìyẹn jẹ́ àkọ́kọ́ fún ẹni tó ń dààmú. Ó máa fá irun orí, ó máa mú ẹ̀kọ kúrò nínú ewé, ó máa fá irun orí síbẹ̀, odidi ọká kan, orí ọká kan, ó fi sínú awọ líìlí, ó fi lé lórí, ó dì í, ó fòdìdí atare kan sí, ó máa jó. Ó lágbára o, ó lágbára o. Ẹ̀kún so lèyàn máa ń lò ó, ẹ̀kún so lèyàn máa ń lò ó. Ìyẹn jẹ́ báyẹn. Àwọn tó ní hypertension, tí wọ́n sì ní àrùn stroke tó dojú ẹ̀, ẹ lọ wá ewé òro tọ́rẹ̀ lẹ́lẹ̀, òro tó máa ń jẹ, ewé òro tọ́rẹ̀ sílẹ̀, ẹ sá kó pọ̀, ẹ sínú, ẹ kó sínú apẹ. Ẹni bá ní hypertension, tàbí tí gbogbo iṣan ara, iṣan ẹsẹ̀ tí ń fà á so, tí ò lè nàró, tí ò gbádùn, tí ò rọrùn sùn, tó ń sùn tó dàbí ìgbà tí nǹkan kan rí mọ́lẹ̀, ẹ wá ewé òro, ẹ kó sínú pot. Tẹ́ bá ti kó sí, ẹ wá ewé kan wọ́n ń pè ní ewé patamọ́. Ewé patamọ́ yẹn náà, ẹ kó náà sí, ẹ sè é kó jiná. Ẹ má fi nǹkan kan kún o, ẹ má fi nǹkan kan kún o. Ewé òro nìkan àti ewé patamọ́, ẹ sè é kó jiná. Tó bá ti jiná tán, ẹ máa mú bí a mú mi. Níjọ́ tó o bá kọ́kọ́ mú, èyàn ó sùn, ojú ẹ ó fẹ́ fọ́. Èyàn ó sùn, ojú rẹ̀ ó fẹ́ fọ́. Àti kò sóògùn tèmi ń lò, tèmi ń rorún sùn, ẹni tó bá ti dá aago 12 mo ti, kì í ṣoògùn yìí. Ewé òro, ẹ̀rẹ́lẹ̀ ewé òro tó ti rẹ́lẹ̀ẹ́lẹ̀ lọ máa lọ sà, ọ wá sí. Ewé patamọ́, ilé ewé tó máa ń fọ́ ọkàn báyìí, tí máa ń para rẹ̀ mọ́,
tí mo ọ̀pọ̀ dáadáa ọjẹ́ méjì. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá fẹ́ pè mí, mo máa ń sọ fún yín, ẹ má pè mí ní òru mọ́ o. Ẹ pè mí tẹ́ ẹ bá ní ìbéèrè yíkéyìí tàbí ẹ bá ní ìrànlọ́wọ́ kan sórí nọ́mbà mi 08037199363. 08037199363. Ètí ó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún yín. Ẹ lọ wá aloe vera, ọ̀rá tí ń bẹ níbi ewé yẹn. Ẹ la aloe vera, ẹ fún ọ̀rá tó wà níbẹ̀ yẹn, ẹ fún síbì kan. Ẹ mix ẹ̀ mọ́ oyin. Ẹnikẹ́ni tó bá lóhùn òróorun sùn, tó nínú ń kàn, orí ń fọ́ òun, orí òun ń ṣe yìí, ara òun ń ṣe yìí, ẹni kó máa la. Oyin gidi ni o. Ẹ máa la pọ̀ mọ́ kíní aloe vera yẹn. Ẹ la aloe vera yẹn, ẹ rí kíní yẹn, á dàbí starch, á dàbí àtọ̀. Ọ̀rá yẹn ẹ fàjọ, ẹ mix ẹ̀ mọ́ oyin kẹ́ máa lò. Lágbára Ọlọ́run, àìsàn ò ní ṣe yín o. Ìnira ò ní kàn yín. Ẹ ní rí ìbànújẹ́. Gbogbo dáadáa táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ ìpẹ́ lẹ́yìn náà máa ṣe. Iná ọmọ ò ní jó yín o. Gbogbo ohun tí ẹ̀ ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Gbogbo ohun tí máa wù yín báyìí ò ní pa yín o. Ohun tí ó bá sì pa yín kò ní wù yín. Lágbára Ọlọ́run, bá a sì wà nínú oṣù October yìí, tí ọdún yìí ń lọ sópin, àsìkò yín ò ní lọ sópin, ìdùnnú yín ò ní lọ sópin, àlàáfíà yín ò ní lọ sópin. Owó tẹ́wàá fi ṣe dáadáa oníṣègùn ò ní gbà lọ. Ẹ sì ní fojú sunkún ọmọ. Ẹ ní fojú kan sàárẹ̀ ọmọ o. Àwọn ẹlẹ́yẹ yín wọ́n ní ṣáájú yín lọ. Lẹ́ẹ̀kan sí nọ́mbà mi 08037199363. Tẹ́ bá ní ìbéèrè yìí ẹ pè mí. Mo kí yín wípé màá tún mú fídíò míì wá tó máa ṣàǹfààní fẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú láti share fídíò tí mo bá ń drop. Ẹ jẹ́ kó kárí àwọn èèyàn. Ẹ máa share rẹ̀. Bí mi ò ṣe gbalada, lẹ́yìn náà ó gbalada. Èmi ó gbalada pé mi sọ síta. Ẹ̀yin ó gbalada pé ẹ̀yin share rẹ̀. Torí ẹlòmíì tó wà nínú ìṣòro tó bá rí yóò rà, yóò gba fídíò yẹn, òun náà ó lọ wá àwọn nǹkan tó bá nídìí, yóò rà, yóò lò, yóò sì máa dúpẹ́. Ẹ rántí o, Asini nasa kama asanallahu ilayk. Ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn èèyàn gẹ́gẹ́ bọ́lá ń ṣe dáadáa sí wa. Mo kí wa wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó dàbọ̀.